nígbà tó lọ́n waste ẹ̀ tó waste àwọn ọmọ ẹ̀ bọ́lọ́n ṣe máa sọ̀rọ̀ yín nìyẹn tẹ́ bá láàní lọ tẹ́ ń lépa wa tẹ́ ń lẹ́mi wa tẹ́ ń fòrò ẹ̀mí wa tọ́lọ́n bá waste yín tán á fa àwọn ọmọ yín á fi ṣe closure bí gbogbo yín ṣe máa waste dànù ni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ àwọn olórí wa olórí burúkú tẹ́ pè lólórí ni àwọn àgbà òṣì àgbà òfò àgbà àdánù tó ń tà wá lójoojúmọ́ tó ń bọ́ tó sì ń gbọ̀n lẹ́yìn Buhari ó mì ní pé kò tí ì pa yín tán nìyẹn bẹ́ẹ̀ ni ẹ káwọn ọmọ yín jáde ẹ káwọn ọmọ yín jáde ẹ kó bàtọ̀ yín jáde kẹ́kọ̀ọ́ lé Buhari lọ́wọ́ kó bá yín slaughter wọn kábàá lè mọ̀ pé títí Buhari lè fẹ́ ṣe ẹ̀yin apọ̀dà amukun mẹ́kọ̀ọ́ àgbà òṣì ẹ̀yin Yorùbá ọmọ àlè tẹ́ ń fọwọ́ sí júwe lé babalá baba yín ẹ̀yin lọ bá Buhari ládùúgbò ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá Buhari ló dá sílẹ̀ a mọ̀ pé brọ́dẹ̀ Babangida òun náà ṣe tiẹ̀ ó bà gbogbo ẹkọ́nọ́mì jẹ́ Buhari wá tẹ̀lé ó ń fa àwọn ọmọ Yorùbá ó ń fi wọn run pákò gbogbo ẹ̀yin tẹ́ dáwọ́ sí tẹ́ tẹ̀lé ó bẹ̀rẹ̀ látòrí bàbá Tinubu Jagaban ẹ máa rí wàsá ẹ jẹ́ bàbá láàyè mi ni mo sọ bẹ́ẹ̀ fún yín bàbá láàyà Ọlọ́run méje ìpọ̀lápò okùn tó máa fi ṣọ́ọ̀kì yín tó máa fi hàǹgì yín Ọlọ́run wọn pẹ̀lú tepulu ó ń bọ̀ wá bá yín ẹ̀yin àgbà òṣì Ìgbòho wà more educated ó lè má lọ sí 4 walls of the classroom ìgboyà tí ó ní bàbá ńlá bàbá yín wo ló tó bẹ́ẹ̀ tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ sọ fún bàbá Tinubu kó gbé Bódèjọ ẹ sọ fún bàbá Tinubu kó gbé Gumi tẹ́ bá nílùú ìṣiṣẹ́ yín tó bá bí yín re Ìgbòho ó ṣe àyà gbangba without the 4 walls of the university it speaks volumes àwọn Fúlàní mọ̀ pé yes àwọn ti kọ̀ntínú di iyọ̀ nítorí náà lọ́n ṣe ń sọ fún yín pé kẹ́ bá wọn pa bẹ́ẹ̀ lè rí pa gbogbo ẹ̀yin tẹ́ bá attempt láti pa Ìgbòho ikú a máa wọnú ilé yín àwọn a máa gbé yín dè ẹ máa ṣiṣẹ́ bí bàbá Tinubu gan attempt ẹ̀ láti pa ó nà da ikú sáwọn ọmọ ẹ̀ ní pátá ni ta ni apẹ̀rẹ̀ níwájú apànìyàn Ọlọ́run ní panípaní òun ní jínijíni tó bá bí bàbá ńlá bàbá yín re ẹ attempt láti pa kẹwàá wo ìbànújẹ́ àti òfò tó máa wọnú ilé yín ẹ attempt ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín nítorí Ìgbòho Ọlọ́run pa 100 of you ọwọ́ sí yín dànù ẹ̀yin ò mọ̀ pé torí èèyàn kan Ọlọ́run ó ń truncate lọ́ọ̀lù kan tó bá bí yín re ó wà ní Germany ẹ lọ ṣọmọ pé ẹ ti lọ sí Kenya ẹ ti lọ gbé Nnamdi tán ọmọ mi Lawal ni mò ń jẹ́ Amẹ́ríkà ni mo wà ẹ lọ gbé extradition policy kẹ wá gbé mi tẹ bá ti lè gbé délé ó ti dájú pé kò sẹ́ńtẹ́ lè gbé ẹ má bọ̀ kò ní bẹ́ńṣọ́ fún yín tẹ́ ẹ bá wá kí kọ́kùnrin gbogbo ayé gbogbo yín àbámọ̀ ni ìyàlẹ́ máa fi jẹ́ Ọlọ́run tọ́jú okùn tó máa fi hangi gbogbo yín individually and collectively Ọlọ́run máa hangi yín ni ẹ̀yin wèrè aṣíwèrè àtẹ̀yìn àtàwọn tó pera wọn ní the 4th estate of the realm. Dr. Reuben Abati ọmọ Tinubu tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Tinubu wàá máa bínú ojú a máa kọ́wọ́ lọ́rẹ́ a máa kọ́rẹ́ lọ́wọ́ ṣé orí ẹ̀ ò pé wọ́n pè ní 4th estate of the realm o lè sọ pàtó o lè sọ tọ̀rọ̀ torí pé kíṣẹ́ máa bọ̀ tíṣẹ́ yẹn ò bá bọ́ kí ló fẹ́ fowó òṣì náà ṣe looking as ugly as ever kí ló fẹ́ fowó náà ṣe ṣe bó ṣì tẹ́ máa fi ṣe náà nìyẹn ara táyì ẹ má sọkùn okùn ẹran tó ń so mọ́rùn ìwọ ń sọ pé Ìgbòho kò lẹ́tọ̀ọ́ láti pe bàbá Tinubu kó wọ̀nù èmi gan pé bàbá Tinubu kó wọ̀nù wèrè tán gbé sí lẹ́yìn ọmọ Boko Haram torí bàbá Tinubu gan bá pé kó tó mú Shettima ó ti mọ̀ pé Boko Haram patron ni tọ́pọ̀lọ́ bàbá Tinubu gan bá ń ṣiṣẹ́ bọ̀ kò lè ṣiṣẹ́ Parkinson ti dà wọ́n lórí rù
Alzheimer ti wọlé, amnesia ti tẹ̀lé. Báwo ni bàbá Tinubu tó yẹ pé owó náà bá lọ́bẹ̀? Bàbá selfish narcissist. ọmọ Yorùbá ti gbọ́ nǹkan kan. Ó ti rúgbó bọ̀, ó ti rúgbó dé báyìí bá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Àfàìmọ̀ kí kábíyèsí ọ̀nìrìṣà kó má sálùgbẹ́. Kí ló fà á? Ẹ máa bọ̀, ẹ wá farabalẹ̀ wo fídíò yìí, torí wípé àwọn obìnrin ìlú, àwọn ìyálájé ìyálọ́jà wọ́n ti parapọ̀ látẹnu agbẹnusọ wọn, ìgbésẹ̀ wọn lórí ọ̀rọ̀, lórí ìgbésẹ̀ tí kábíyèsí yìí gbé lórí bó ṣe rìnrìn àjò lọ sí ọ̀dọ̀ Buhari. Ẹ wo bí kò tán síbẹ̀ o, gbígbé tẹ́ ẹ gbé Fárótìmí Afẹ́ Babalọ́lá, àfàìmọ̀ kóhun náà má fìlú lẹ̀. Ká tó wá sọ̀rọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀. Àṣírí wọn tú o. Àṣírí àwọn wo? Àwọn àgbààgbà Yorùbá. Àṣẹ́yìn lẹ́wà díẹ̀ bàbá Ọbásanjọ́. Èmi a sì máa sọ pé bẹ́yẹlé bá ń tàn ó lè má rí tàn, àmọ́ ẹ jẹ́ kádìí rẹ̀ ó bọ́ bẹ̀ yóò tàn yẹ́bẹ́yẹ́bẹ́. Adìrẹ àwọn obìnrin, àwọn ìyá, àwọn màmá wọ́n ti dá sọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Kódà wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan, ẹ máa fi tí ara yín gbọ́ nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Ẹ máa rí wọn bí wọ́n ṣe sọ pé àwọn máa ṣe ìgbésẹ̀ tọ́kàn báyìí lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Yorùbá látọwọ́ àwọn àgbààgbà wa. Àṣẹ́yìn lẹ wà ń díẹ̀ tẹ́ ẹ fẹ́ ká lọ. Kí làwọn màmá ló máa ṣẹlẹ̀ sí yín? Ẹni bá sì róbìnrin tí ó bá sábà obìnrin, àjẹpolúwa ẹ ti kú, wọn ò tí ì sin ni. Ohun tó mú kí àwọn màmá yìí kí wọ́n sọ àwọn nǹkan tẹ́ ẹ máa gbọ́ yìí yàtọ̀ sí kékeré béléńjà tẹ́ ẹ gbọ́. Ẹ tí ì gbọ́ nǹkan kan, ẹ tí ì rí wọn, máa fi wọ́n hàn yín. Ẹ rí wọn àrà tí wọ́n láwọn dá nígbà wọn bá gbé ìyá màpó jáde. Ẹ gbọ́ ọkùnrin mélòó ló lè dúró wò ó? Ṣé kábíyèsí máa dúró láàfin? Ọ̀jájá bàbá ọ̀nìrìṣà, ẹ gbọ́, ẹ̀yin náà lọ́wọ́ ń bẹ̀. Ẹ gbọ́, olóṣèlú ni yín, àṣírí mà tú o. Rúbẹ́ẹ̀lì àbàtì ẹni ẹ̀kọ́ nú Bíbélì tó bá yàwó bàbá ẹ̀ sùn. Ẹ gbọ́, bàbá Afẹ́ Babalọ́lá, ṣẹ́yìn ni, àṣẹ́yìn náà wà ń bẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá a ṣe jọ sọ́kọ̀ yìí. Ẹ̀yin kábíyèsí wọ̀nyí, ṣé torí pé kò tí ì kàn yín? Ẹ múra lẹ̀, màkànmàkàn báyìí lóye kàn níbi tẹ́ ẹ bá a dé yìí. Oyè tó karẹ́ Ọ̀yọ́ ó ń bọ̀ wá karẹ́ Ẹdẹ. Bẹ́ẹ̀ ni ó ń bọ̀ wá kàn yín, torí pé àwọn obìnrin ti wá fárígá báyìí. Kẹ́mi Bọ́dénọ́ọ̀k, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, gbogbo itú tẹ́ ẹ pa, gbogbo ọ̀nà tẹ́ ẹ gbà pé àrà tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ dá fún wọn, ẹ̀yin kẹ̀ wọ́n lẹ̀ kéré sí nọ́mbà. Ọmọ tóbìnrin bá sì pọ̀n, ta ló fẹ́ já a lẹ́yìn ẹ̀? Ẹ̀yin olólùfẹ́ wa yìí nígbà yín lásìkò, ẹ jẹ́ fi yín lẹ̀, ẹ lọ bá mi farabalẹ̀ wo fídíò yìí. Ẹ wò ó dáadáa, ẹ má sùn síwájú, ẹ farabalẹ̀ wò ó. Ẹ gbọ́ nǹkan tí àwọn obìnrin wọ̀nyí sọ látẹnu Dr. Wùnmí. Bẹ́ẹ̀ lẹ́tùn rí àwọn yòókù náà. Àkànpọ̀ ni, kẹ́ ẹ wá farabalẹ̀ wò ó. Bẹ́ẹ̀ ṣe ń wò, ẹ dákun ẹ máa bá mi share, ẹ máa bá mi kọ́mẹ̀ntì dáadáa pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Ẹ máa kọ́ síbẹ̀ gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́, ẹ kọ́ sínú kọ́mẹ̀ntì yín. Ẹ máa wá tẹ top up, torí àwọn ọ̀ka èèyàn ti bẹ̀rẹ̀ sí ní dójúlé wa báyìí. Wọn ò fẹ́ kétò wa kó máa wo àgbáyé mọ́. Ẹ gbọ́, eré tètè wàhálà ti dé bá wọn o, gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, torí àwọn ìyá ti fárígá. Wọ́n láwọn ọ̀sẹ̀ ń pẹ́, wọ́n láwọn ọ̀gbà mọ́.
ohun tó bá gbà làwọn máa fún ẹnì ṣó níbẹ̀ ẹ̀jẹ̀ gbèyìn débẹ̀ òun rèé. olóòbù sán àwọn ọmọ Fúlàní ṣùgbọ́n àwọn ọmọ Fúlàní ta fẹ́ bá wí gan ẹ̀yin ò mọ̀ pé tí ògiri ò bá lanu aláǹgbá ò ní kó sí ògiri wá ti lanu àwọn àgbà òṣì àwọn àgbà òfò tá a pè ní leaders among the Yorubas wọ́n ti lanu lẹ̀ òkúta ti wọnú ẹ̀ ó ti dí wọn lọ́pọlọ ó ti dí wọn lọ́fun wọn lè sọ̀rọ̀ àwọn ojo rádaràdá játijàti ìjẹta ń bí báyìí ní Ọ̀jájá ẹni tògúnwùsì ọba ilẹ̀ Yorùbá pẹ̀lú orí adé ló kẹ́sẹ̀ òsì méjì ó lọ bá Buhari bàbá Buhari tẹ́ pé ọdún mẹ́jọ ló fi ń jẹ àwọn sọ́bjẹ̀tì àwọn ọmọ ẹ̀ tó yẹ kó pè lọ́mọ lóòótọ́ ọmọ kékeré ló jẹ́ tí ò bá jẹ́ pé ọba ló jẹ́ màá fẹ́ ní kí n dìde kí n wá sí Ilé Ifẹ̀ kí n wá fún ẹ ní ẹgbàá because gbogbo ohun tó fi jó àkọ́bí mi lọ díẹ̀ ni tí kì í máa ṣe pé ọba ni ẹ ẹni tó gúwùsì Ọ̀jájá ẹni tó ń fún lẹ́gbàá ni ẹ bí orí à pé bí ẹsẹ̀nsì àwọn bloody brain tó ní tó dàbí pé sawdust ló kù níbẹ̀ ìwọ ń gbé orí adé lọ kí apànìyàn tó kó Boko Haram wọlé àwọn Boko Haram ti gbé 29,000 ọmọ Yorùbá àwọn ọmọ Ògidì wọ́n ti pa àgbẹ̀ Dr. Borode wà nù wọn àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ti pa káàtì ẹ̀ mọ̀ tó ti gba billions and millions ìwọ wá lọ kí wọ́n ló ń ṣe 82nd birthday ṣé yẹn ló lọ kí fún lọ gbé golden picture ẹ̀ lọ kò rí rẹ̀ rí àwọn ọmọ alákìísà níbo ni ó fẹ́ gbé sí tó bá tẹ̀ jẹ́ pé wọn tó ń yáàyè nǹkan ọmọ tó bẹ sọ sínú inú gorodomu ń sìn ẹ̀yin àpòpònú ó dàbí pé ẹ láìkì láti ṣerú ó dùn mí pé ọmọ aládé nìyí ṣẹlẹ̀ ń hùwà bí ọmọ ẹrú tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ àlè tó wá láti Sahel tó wá gba ilẹ̀ lọ́wọ́ yín tó fẹ́ gbalẹ̀ bàbá yín tó ń rọ̀ bójú yín in the dirt in the dust in the mud in the clay ni wọ́n Ọ̀jájá lọ ó dẹ̀ pẹ́rẹ́ lọ́ba ọba ilẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n rí Olúbùṣe the second kó kẹ́sẹ̀ òsì méjì kó lóun lọ kí wọ́n emir orí bàbá Aláàfin kó kẹ́sẹ̀ òsì méjì kó lóun lọ kí wọ́n ìwọ ọmọ kékeré tó yẹ pé kórìí ẹ̀ máa hó yàyà kó máa hó yàyà kó máa sọ pé we are no longer taking this lying down ó kápá sókè olódù upon zero olọ kí Buhari ṣé bàbá ńlá bàbá ẹ nìyẹn tó ti fojú ọlá yín gbolẹ̀ tó ń gbé yín tó bá yá ìwọ náà máa gbé sórí pọ́n ti gbé àwọn ọba kan lọ tó bá yá tó ò bá ṣọ́ra ṣe àwọn alálẹ̀ ajẹ́kọ́ gbé ẹ torí pé o ti fojú àwọn alálẹ̀ o ti fi ń rub the ground èyí aláìníròrí aláìníròrí nìyí ẹ̀ ń dójú tì wá we are ashamed of you right now bàdé náà kìyẹn òun ló máa tú gbogbo fùrọ̀ yín síta gbogbo àṣírí yín ló wà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ní Britain ní o and I'm glad àwọn conservative wọn ò gba rádaràdà mọ́kùmọ̀kù ọlọ́run inú mi wá dùn pé ọmọ Yorùbá at this stage òun ló jẹ́ leader conservative party yẹn á tún dín síta yẹn mọ̀yànmọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní yẹ́jẹ́ sọ kankan fún yín èmi gan ti kọ lẹ́tà sí pé wò ó kékeré nìyẹn o àyìn ẹ agbóṣùpá fún ẹ ọmọ gidi nìyẹn ọmọ tó fi ń súre fọ́mọ ó máa bá wọn dìrì pẹ̀lú àwọn Boko Haram olórí burúkú yìí lóòótọ́ ni àbáwọn tán lọ́ọ̀dù gáàdì olórí burúkú táwọn British gbé wá sí lórí ilẹ̀ wa ló sọ wá pọ̀ àwọn kò kì í ṣe ọmọ north wọ́n já wá ní wọ́n sọrí burúkú wá wọ́n wá ń fọ̀bẹ àtàdá wọ́n fi ń pa wá Haúsá wọ́n ṣe bí wá mọ̀ wọ́n rí o oníkòmọ́kòtọ́ ọkọ màálù ló ń bá sùn
wọ́n tún fìtọ̀ fọ́rí gbogbo ẹ̀ là ń lórí WhatsApp àwọn olórí burúkú má ṣàǹfààní èpè máa lé mo ti rí gbogbo yín o ex-governor Ìbíkúnlé Amosu àtẹ̀yìnwèrè tó kù ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ pé ọmọ àlè ni yín ẹrú lẹ wá ṣe láyé yín kẹ́ máa kíìsì áàsì tí ẹ̀ rí áàsì kọ́kọ́ kíìsì stinking dirty rubbish ruggedy wrinkled áàsì bàbá Buhari lẹ lọ kí ẹ kó láti Èkó Ìkòròdú àbíbo lẹ́wà ẹ ń lọ kí bàbá Buhari tó ti pojúlówó ọmọ yín ẹ̀yin ọmọ àlèṣẹ́rí yín alẹ́ ẹ̀ ní pride ẹ̀ ní dignity kankan láti yù ọmọ ẹrú lẹ fẹ́ ṣe tọ́mọdé ní kẹsẹ̀rú fún ẹrú Ìgbò ẹlẹ́ẹ̀lẹ́sẹ̀rú Ìgbò ṣé Ìgbò tẹ̀ wá bẹ́ta Fúlàní tó ń ṣe gbásgbòsì fún yín tó ń pa yín wọ́n ti jókòó lórí yín àwọn ló ń fún yín ní instruction ẹ̀ ń kí sí àsì wọn right left and center ẹ̀yin ọmọ àlè yìí ọmọ àlè ni yín you have no class ẹ ní kíláàsì kankan aláìlójútì Buhari ti gba gbogbo Bàsírà yín ó ti yànnàyàn yín yànyànyànà dáradára lábẹ́ látọ̀ lórí yín bàbá jaga nonsense jaga bandit tábà wí tó wọn lágbà ní ká respect yín àgbà òṣìwọ́ ní yín ṣẹ́yìn làwọn fẹ́ tẹ̀lé sample lórí burúkú tẹ̀ ń ṣe ìlà máa fi tẹ̀lé yín ṣé ohun tó yẹ kí ọmọdé máa tẹ̀lé ní kó máa rí yín ká máa ṣerú ẹgbẹ́ yín à ń bẹ̀rẹ̀ tàṣẹ Fúlàní ò kì í ṣẹgbẹ́ wa they should be under our feet because àwa orí ilẹ̀ wa ló ti ń jí gbogbo tó ń jí so àwa ní supplier wọn wá ṣe bí supplier wọn ṣe bí olórí fún yín ẹ̀yin àgòṣe ẹ̀yin àgbẹ̀játìjàtì ẹ̀yin amukumẹ́kọ agbẹ́fúngbẹ́mu agbẹ́kun ikúngbẹ́mu níyín gbogbo yín lẹ ti yọ̀pọ̀ nú kalẹ̀ Fúlàní ti as a matter of fact wọ́n ti lo àgúnmu fún yín wọ́n ti dà nǹkan kan sínú afẹ́fẹ́ ẹ ti gbé mi lẹ́sẹ̀ ń ṣe bí àpọ̀dà tẹ́ bá jẹ màálù tán ti bá sùn ẹ wá máa ṣe bí òmùgọ̀ nítorí bá ní kẹ́ ṣe lẹ́ máa ṣe ẹ lè sọ̀rọ̀ mọ́ ẹ lè pariwo mọ́ ẹ ti di olóńdùn that's on your watch bó ti rọ́lẹ̀ pa o àwa á sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ a máa pariwo a máa sọ̀rọ̀ sókè kò sí ní tẹ́ fẹ́ ṣe gbogbo búlẹ̀tì yín tó kù tẹ́ ẹ̀ lè lọ fi gbé Boko Haram tẹ́ ẹ̀ lè fi gbé ISWAT tẹ́ ẹ̀ lè fi gbé Bádéjọ tẹ́ ẹ̀ lè fi mú bàbá Gúnmi tẹ́lá àwọn lè máa lò ó fún Ọlọ́run á sọ ìdákalẹ̀ á bẹ̀rẹ̀ sí ní yanjú àwọn ọmọ yín ẹ ti mú wá Délé Fárótìmí bàbá fẹ́ Babalọ́lá èmi rò pé máa pa ni torí ẹ̀ ń dún mọ̀rúnmọ̀rún it must answer the case ẹ criminalize pọ́pà yín lórúkọ jẹ́ ṣé bí reason wà ṣé bí Wikileaks ló gbé jáde ìpè ẹ̀yìn àti Ọbásanjọ́ amukumẹ́kọ̀ ọmọ Oyèjẹkùwé ọmọ Anambra ọmọ àlè tó ń jórúkọ Yorùbá tó mú ata Yorùbá tó jẹ́pọ̀ Yorùbá tó mọ̀mí Yorùbá tó kọ́lé sílẹ̀ Yorùbá tó wá fẹ́ gbà bọ̀dẹ̀ fún Yorùbá ṣẹ́rí pé àwọn alálẹ̀ máa dànù máa yí dànù fún ni alálẹ̀ máa dànù bàbá Ọbásanjọ́ alálẹ̀ máa bá yín jà ìjà kádì alálẹ̀ máa nà yín mọ́lẹ̀ ẹ̀yin lọ brẹ́bù àwọn jọ́ọ̀jì nítorí pé Fúlàní kò fẹ́ jẹ Fúlàní tó fẹ́ jẹ gọ́vnà pàápàá bóyá olóṣèrí àwọn 2x2 2x2 tó hàn lè fo ìgò kọ̀wé àwọn lẹ́ ń lọ fi $1.1 million bribe torí pé ẹ fẹ́ kéèyàn kan wọlé olórí burúkú nìyí ẹ ṣe bribe jọ́ọ̀jì kẹgbẹ́ bàbá Awólọ́wọ̀ wọlé ń gbà yẹn bọ̀tẹ́ ẹ fẹ́ bàbá Awólọ́wọ̀ torí pé mọ̀ pé ó máa tún nǹkan ṣe ni àwọn olórí burúkú má ṣàǹfààní náà lẹ́fẹ̀ẹ́ gbébẹ̀ tó máa ba ayé yín jẹ́ ẹ mọ̀ pé ayé yín ti bàjẹ́ ẹ rò pọ́n tún ayé yín ṣe torí pé ẹ rówó kó wọ́n ń gbé lébẹ́ẹ̀lì lẹ́yìn láyà wọ́n ń gbé yín ní sàn àwọn talẹ̀ ń sàn fún Ọlọ́run ti dẹ́ ká ń dá sí rẹ̀ sí yín àwọn talẹ̀ ń sàn fún gbogbo sáyìn náà láti rí gbogbo ń tẹ́ fi ṣe tẹ́ ń gbáre fẹ́lẹ́bí tẹ́ ń jíwó
tẹ́ ẹ̀ bá jíwọ́ ẹ fi mùnáfìkì ẹ fi yí àwọn pẹ́yìn ní ti di àlùkọ́rọ́ yìí bí ẹ̀yin àti ẹlẹ́yìn mo rò ń kejì lẹ́jọ́ ń pass lẹ́jọ́ ń sẹ́ẹ̀lì lẹ́jọ́ ń báyìí justice lẹ́ ń ṣe injustice káàkiri Nàìjíríà ẹ̀rọ pọ́lọ́hún orí yín Ọlọ́run ti tún àṣírí yín bàbá fẹ́ Babalọ́lá Jimoh Ibrahim olè kan náà ní gbogbo yín ẹ pera yín lọ́yà ẹ rí ẹjọ́ rere kankan dá àwọn ẹjọ́ òṣì tẹ́ ẹ̀ dání ẹ wá kẹsẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ lọ kí Buhari ní Daura ní Katsina táwọn Boko Haram jókòó sí tó ń pa yín lọ́mọ tó ti gba gbogbo nǹkan níyín ẹ̀rẹ̀ ṣe ń lẹ̀ ń fẹ́ yín òṣì ẹ̀ ń tẹ̀kọ́ ló bá alẹ́ rú níyín ọmọ àlè ní mí inú yín tá a bá gba Yorùbá nation lẹ́yìn tá a bá gbà tán a máa ṣe DNA yín tó rọ́mọ àlè pọ̀ nù yín gbogbo yín lẹ fẹ́ jọmọ Yorùbá ṣùgbọ́n ẹ fẹ́ dìtẹ̀ mọ́ ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá ò ní gbẹ̀yìn kò ní sàn yín kò ní tutù gbẹmu fún yín ẹ máa ṣubú dànù ni gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ọmọ Yorùbá tẹ́ ń bà wá nínú jẹ́ ìbànújẹ́ máa wọlé yín ọ̀fọ̀ máa wọlé yín òṣì máa wọlé yín òṣè máa wọlé yín ìbànújẹ́ máa wọlé yín ẹ lọ́jọ́ kò kẹ́ fi ọmọ ogun lórí torí ngbà tí onslaught of God tó bá descend on you your everlasting destruction will never be forgotten ṣẹ́gbọ́n tí mo sọ fún yín when the onslaught of God descends on all of you your everlasting destruction will never be forgotten èmi mo sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ tọ́ àti tọ́jọ́ tọ́ bọ̀ o nítorí ẹ fẹ́ gbà àwa náà ò ní gbọ́ a ní gbọ́ tó bá wù yín tó kù ní Buhari kẹlọmú burúkutáyì the wicked monster kẹlọmú wá láti Benin kẹni kó wá gbé wa wọ́n ti sábẹ́ tí mo wà fún yín o ọmọ mi Lawal ni mò ń jẹ́ Amẹ́ríkà ni mo wà ẹ lọ gba extradition policy kẹ wá gbé mi tẹ́ bá ti lè gbé délé ó ti dájú pé kò sẹ́ńtẹ́ lè gbé má bọ̀ kò ní bẹ́ńṣọ́ fún yín tẹ́ ẹ bá wá yìí tọ́kùnú gbogbo ayé gbogbo yín àbámọ̀ ni ìyàlẹ́ máa fi jẹ́ ọlọ́run tọ́jú okùn tó máa fi hangi gbogbo yín individually and collectively ọlọ́run máa hangi yín ni ẹ̀yin wèrè aṣíwèrè àtẹ̀yìn àtàwọn tó pera wọn ní the fourth estate of the realm. Dr. Reuben Abati ọmọ Tinubu tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Tinubu wà á máa bínú ojú a máa kọ́wọ́ lọ́rẹ́ a máa kọ́rẹ́ lọ́wọ́ ṣé orí ẹ̀ ò pé wọ́n pè ní fourth estate of the realm o lè sọ pàtó o lè sọ tọ̀rọ̀ torí pé kíṣẹ́ máa bọ̀ tíṣẹ́ yẹn ò bá bọ́ kí ló fẹ́ fowó òṣì náà ṣe looking as ugly as ever kí ló fẹ́ fowó náà ṣe ṣe bó ṣì tẹ́ máa fi ṣe náà nìyẹn ẹ máa ra táì ẹ máa sọkùn okùn ẹran tó ń so mọ́rùn ìwọ ń sọ pé Ìgbòho kò lẹ́tọ̀ọ́ láti pe bàbá Tinubu kó wọ̀nà èmi gan ń pe bàbá Tinubu kó wọ̀nù wèrè tán gbé sí lẹ́yìn ọmọ Boko Haram torí bàbá Tinubu gan bá pé kó tó mú Shettima ó ti mọ̀ pé Boko Haram patron ni tọ́pọ̀lọ́ bàbá Tinubu gan bá ń ṣiṣẹ́ bọ̀ kò lè ṣiṣẹ́ Parkinson ti dà wọ́n lórí rù Alzheimer ti wọlé amnesia ti tẹ̀lé báwo ni bàbá Tinubu tó yẹ pé owó náà bá lọ́bẹ̀ bàbá selfish narcissist ni bàbá Tinubu I myself and me ni tí wọ́n lọ́ bá lọ́bẹ̀ bọ́bá ní kọ́mú tó dájú ní ayé wọn kan fi rúbọ nítorí 8 years wọ́n á mú kí ni bàbá Tinubu kíá as long as he stays there 8 years as long as he gets the title president tí ó kọjá Nàìjíríà tó bá dé US wọ́n á gbé lọ jáde gbogbo iṣẹ́ ibi tó ti ṣe àwọn kan á dìde wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní sùn wọn tó bá bí wọn re kan kọjá sí US àwọn bàbá oníkòmọkò tó ní pálapàla
rédèrèdè ìwọ ń sọ fún Ìgbòho pé wà illiterate Ìgbòho wà more educated ó lè má lọ sí 4 walls of the classroom ìgboyà tí ó ní bàbá ńlá bàbá yín wo ló tó bẹ́ẹ̀ tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ sọ fún bàbá Tinubu kó gbé Bódèjọ ẹ sọ fún bàbá Tinubu kó gbé Gumi tẹ́ bá nílùú síṣẹ́ yín tó bá bí yín re Ìgbòho ó ṣe àyà gbangba without the 4 walls of the university it speaks volumes àwọn Fúlàní mọ̀ pé yes àwọn ti continue di yọ nítorí náà lọ́n ṣe ń sọ fún yín pé kẹ́ bá wọn pa ṣùgbọ́n ẹ lè rí pa gbogbo ẹ̀yin tẹ́ bá attempt láti pa Ìgbòho ikú á máa wọnú ilé yín àwọn á máa gbé yín dè ẹ máa ṣiṣẹ́ bí bàbá Tinubu gan attempt ẹ̀ láti pa ó nà da ikú sáwọn ọmọ ẹ̀ ní pátá ni ta ni apẹ̀rẹ̀ níwájú apànìyàn Ọlọ́run ní panípaní òun ni jínijíni tó bá bí bàbá ńlá bàbá yín re ẹ attempt láti pa kẹwàá wo ìbànújẹ́ àti òfò tó máa wọnú ilé yín ẹ attempt ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín nítorí Ìgbòho Ọlọ́run pa 100 of you á waste yín dànù ẹ̀yin ò mọ̀ pé nítorí èèyàn kan Ọlọ́run ó ń truncate lọ́ọ̀lù kan tó bá bí yín re ó wà ní Germany ẹ lọ ṣọmọ pé ẹ ti lọ sí Kenya ẹ ti lọ gbé Nnamdi tó bá bí yàrá yà yín re ẹ lọ sí Germany kẹ lọ gbé ṣé nítorí náà ni bàbá Tinubu ló tún fẹ́ lọ bá German government ìṣọ̀rẹ́ bí a lè extradite Ìgbòho ìrọ̀lẹ́ pa you dey play wọn bí bàbá ńlá yín re kẹlẹ́ fẹ́ lọ gbé ikú àwọlé tọ̀ yín wá ní tọmọtọmọ ẹ̀yin ló ṣe èèyàn wọn bàjẹ́ àwa wíta ẹ̀ tún ṣì ń gbọ̀n lẹ́yìn Buhari ó mì ní pé kò tí ì pa yín tán nìyẹn dẹ́nu ẹ káwọn ọmọ yín jáde ẹ káwọn ọmọ yín jáde ẹ kó bàtọ̀ yín jáde kẹ́kọ̀ọ́ lé Buhari lọ́wọ́ kó bá yín slọ́tà wọn kábà lè mọ̀ pé títí Buhari lè fẹ́ ṣe ẹ̀yin apọ̀dà amukun mẹ́kọ̀ọ́ àgbà òṣì ẹ̀yin Yorùbá ọmọ àlè tẹ́ ń fowó sí júwe lé babalá baba yín ẹ̀yin lọ bá Buhari ládùúgbò ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá Buhari ló dá sílẹ̀ a mọ̀ pé brọ́dẹ̀ Babangida òun náà ṣe tiẹ̀ ó bà gbogbo ẹkọ́nọ́mì jẹ́ Buhari wá tẹ̀lé ó ń fa àwọn ọmọ Yorùbá ó ń fi wọn run pákò gbogbo ẹ̀yin tẹ́ dáwọ́ sí tẹ́ tẹ̀lé ó bẹ̀rẹ̀ látòrí bàbá Tinubu Jagaban ẹ máa rí wàsá ẹ jẹ́ bàbá láàyè mi ni mo sọ bẹ́ẹ̀ fún yín bàbá láàyà Ọlọ́run méje bọ̀lápò okùn tó máa fi ṣọ́ọ̀kì yín tó máa fi hàǹgì yín Ọlọ́run wọn pẹ̀lú tepulu ó ń bọ̀ abá yín ẹ̀yin àgbà òṣì sọ àbá ti gbé ẹnu ẹ dákẹ́ o Ìgbòho tí wọ́n rí yẹn is more educated more sophisticated more humane than yourself you're an idiot compound idiot pẹ̀lú gbogbo PhD tó ní ò ní common sense ìwé ló ka òkà làákàyè ó lọ́gbọ́n kankan lórí kó ya gbé ẹnu ẹ dákẹ́ èmi gan sọ fún bádé náà kì pé kó túbọ̀ táṣìírí gbogbo yín tẹ́ jíwọ́ tẹ́ ń kó lọ sí London ẹ̀ ń ralé 4 million fáwọn ọmọ yín iṣẹ́ kí lẹ ṣe company wo lẹ ṣe gbẹ́lu òyìnbó ni èmi tí mo gbẹ́lu òyìnbó mi ò ní $1,000 nínú àkáǹtì torí bá ṣe ń gbà la fi ń sanwó ilé la fi ń sanwó insurance la fi ń sanwó mọ́tò níbo lẹ́yìn ti rí 2.5 million bàbá Tinubu tẹ́ fi ralé fọmọ 22 tí ò ṣiṣẹ́ tí ò ṣàbò ẹ jí ní ó lè níyìn àwọn tó ń bẹ̀rù pé kọ́ máa sọ ó lè níyìn ó lè ló lè máa jẹ́ ó lè agbéwiri bẹ́ẹ̀ ṣe ń gbéwiri lẹ́ ń gbé ìyí tó lè pa ọmọ ènìyàn àwa wí tán ẹ lè mú Yàyà Bello nítorí ẹsẹ̀ yín náà ipasẹ̀ yín náà ní Yàyà Bello fi jí 80 bílíọ̀nù bàbá Afẹ́ Babalọ́lá Jimoh Ibrahim ẹ rí Yàyà Bello kò sẹ́ni tó tẹ̀yà gbangba tẹ́lẹ̀ ẹ máa prosecute ẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì torí pé ó lè kan náà jọ nìyí ẹ̀yin ò lè lẹ́ máa mọ̀ sí ara yín tọ̀ lórí àpáta ó lè ní gbogbo yín tẹ́ ẹ bá jọ lè tẹ́ bá jẹ́ ọmọ kọ ẹ ṣàyà gbangba kẹ́ declare asset yín ẹ lè declare because ẹ ti jíwó tí EFCC tó bá dàbí ti Amẹ́ríkà
gbogbo yín lè máa gbé àkáǹtì yín jáde ṣùgbọ́n Nàìjíríà ó lè lórí yín tó lórí bá jólè ẹ̀yin ọmọ ọ̀dọ́ ńkọ́ ó lè páálí jàgùdà páálí ní gbogbo yín. Babangida ti gbẹ̀san tiẹ̀ Buhari máa tó jẹ tiẹ̀ kó ní 50 billion 50 trillion ó máa jẹ gbá gbogbo ìyà tó fi jẹ àwọn ọmọ Yorùbá kó tó lọ sí exile tó náà pè ní ex-president ó máa jẹ bàbá ńlá ìyà. Ṣé bàtà ní Babangida ò lè wọ̀ òun ò ní lè sọ̀rọ̀ tó bá yá wọ́n á máa fi straw wọ́n á máa fi gbé rẹsì sí lẹ́nu. ń tọ́lọ̀ máa ṣe fún yín Ọlọ́run mẹ́jọ bọ̀ lápò ni ní fún wa lódìndí o èmi mọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ti tẹ́ sèjì táwa ọmọ Yorùbá gùn nígbà lọ́wọ́ yín láàbọ̀ àwọn olórí burúkú tọ́jú ọmọ Yorùbá tó fẹ́ ta ìran wọn ò ní bá wa débẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tó bá kù ọ̀sẹ̀ kan tí Ọlọ́run máa yọ wá nínú ìgbèkùn ọmọ Fúlàní àti ọmọ àlè yín tú ẹ lè máa kú o ẹ máa kú tú ẹ bí ẹdìẹ ní bá wa débẹ̀ torí olórí burúkú ni yín ẹ máa tún lọ forí burúkú yín ẹ máa fẹ́ pọ́yún ẹ máa lọ fẹ́ pọ́ mọ́yán ẹ máa ká àkísà ẹsẹ̀ òsì méjì yín ẹ máa tún fi bà níjẹ́ fún wa Olúwa máa pa yín dànù yín ó máa wẹ̀sì yín bó ṣe wẹ̀sì Fẹ́rò ní bá wa débẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o tó lọ́run ti sọ pé ẹ̀yin tí ẹ fẹ́ ká lọ tẹ́fẹ́ dúró abẹ́ Fúlàní kọ́ máa ṣe gbásgbòsì fún yín kọ́ máa bá ọmọ yín sùn kọ́ máa já ọmọ yín gbé Ọlọ́run lẹ́ẹ̀ní lọ o ikú òjijì ló máa bá mi nù yín àrùn máa dè mí mọ́lẹ̀ ni ìmí ìdẹ máa sán wọn káwọn yín lórí ayáwó rè sí títí tí wọ́n ní rí mú èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ Prophetess Fọláṣadé Ọ̀ṣuntúyì of Ọ̀ṣun State ló sọ mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ tẹ́ bá fẹ́ bí akẹ́tún lọ béèrè kó má dàbẹ̀ ni pé irọ́ ni ọmọ yàrá wà lè yín pa. Bishop Ọmọ́túndé Samson òun náà sọ bẹ́ẹ̀ ó ẹ̀kọ́ ẹ̀. Prophet Nasiri Israel òun náà wí bẹ́ẹ̀ o pé ìyá yín lójú gross lè máa jẹ́. Prophet Akíkìlúgbè òun náà sọ o. Abel Boma ò tẹ̀ tí wọ́n ń sọmọ Yorùbá prophet lòun náà òun náà sọ bẹ́ẹ̀ kò ń ṣàwọn GO àwọn general olè ọ̀kánjúwà kì í ṣàwọn yẹn kì í ṣe àwọn GO tó ń ra plane márùn tẹ́bi ń pọmọ ọjọ́ tọmọ wọn ń gba contract 80 billion tí ò ṣe nǹkan tó yẹ kó ṣe tí ò sí lẹ́wọ̀n àwọn tẹjọ́ ń fìdí ròdì ìdí orí burúkú Ọlọ́run ló máa tún di yín síta. Afẹ́fẹ́ ti fẹ́ sídi yín àti rí fúru adìẹ Olúwa máa bẹ̀rẹ̀ sí ní tọ́ṣínú yín one by one Ọlọ́run ti kọ̀dé àìmọ̀ṣe sí yín. Bàbá Tinubu ẹ máa ṣe gbogbo rádaràdà rédèrèdè tẹ fẹ́ tẹ bá yá owó lẹ́nìí kẹ lọ gba gbèsè lọ́la ẹ ti fẹ́ mú France wọlé àwọn ṣàgúrì ẹ ti ta bíìchì fún wọn ọmọ àlè ìlú wo lẹ́yìn rí tó ta bíìchì fún wọn individual àti ṣàgúrì àti búlọ̀sì ẹ ti kó gbogbo orílẹ̀-èdè Yorùbá ẹ ti kó lé wọn lórí Olúwa ló máa jẹ gbogbo yín yà. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì mo tún ní kí wọ́n fẹjọ́ wọn sùn yín ni o kẹ má rò pé láwọn bàbá olórí burúkú ni wọ́n àwọn bàbá òfò tán bọ́mọ òṣì ìyà Ọlọ́run máa sọ̀kalẹ̀ lórí wọn bá àti ẹ̀ sọ̀rọ̀ mọ́sẹ̀ tá a dákẹ́ yìí tá a ti pariwo sí Ọlọ́run á dìde nínú ọlá ńlẹ̀ kẹ máa kẹ́sì òṣì méjì yín kẹ máa kó lọ sí Daura kẹ tún máa lọ kí president tó pa yín tó gba gbogbo nǹkan yín lọ́wọ́ yín tó da Boko Haram síbẹ̀ kó máa gbé yín kó máa bá àwọn ọmọ yín sùn kó máa pa àwọn àgbẹ̀ yín ṣẹ́rí pé lórí burúkú ni ẹrú lẹ fẹ́ ṣekú ẹrú Fúlàní ẹ̀yin ọmọ Yorùbá lórí burúkú ẹrú Fúlàní lẹ fẹ́ ṣe wọ́n ti ṣépè fún yín wọ́n ti ṣépè èpè Fúlàní ti mọ yín wọ́n tún Fúlàní ẹ ti mú ẹ ti jẹ̀gún mọ́yán Fúlàní ti bá yín wọ níbi tó bá ti jó yín ó ti dẹ̀yìn mọ́lẹ̀ ẹ̀ lè sọ̀rọ̀ ẹ ti dojó ẹ̀yin wèrè amukú mẹ́kọ̀ọ́ mọ́ àlè tẹ́ ń fọwọ́ sí ju wèlé bàbá ńlá yín tẹ́ ẹ̀ bá jẹ́ ká lọ
àti kékeré àti ńlá yín ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run, ẹ rí bínú Ọlọ́run, tsunami Ọlọ́run tó bá tẹ̀lé yín wá. Gbogbo dúkìá tẹ kó sílé tẹ rò pé oúnjẹ yín lóyún ó máa wọ mi ni. Àwọn mi bọ́lọ́run ṣe ti Fẹ́rò àti kẹ́tẹ́kẹ́tẹ́ sínú omi òkú pupa, bọ́lọ́run ṣe máa tì yín sínú omi nìyẹn. Tí ẹ bá dẹ̀ tì yín sínú omi, kí èrò kó máa ṣe fún yín? Àjò yín bíi gúgúrú, ẹ jóná ni tọ́hàn tí ẹ̀ ní rí yín ṣà. Ẹ̀yin wèrè má ṣàǹfààní èpè màlẹ́, ẹ fẹ́ tà wá, àwọn ọmọ aládé lẹ fẹ́ tà. Ìrandíran yín àní gbúrò wọn mọ́, bá a ṣe gbúrò Akínlóye, Akínjídé, gbogbo àwọn olórí burúkú tó ń dìtẹ̀ sí bàbá Awólọ́wọ̀ àní gbúrò wọn mọ́, a dẹ̀ ṣe ń gbúrò bàbá Awólọ́wọ̀. Bá a ṣe ní gbúrò ẹ̀yin náà mọ́ nìyẹn, àti bàbá Afẹ́ Babalá ni o, àti Jimoh Ibrahim ni o, àti this àti that ni, àti gbogbo yìí tẹ́yẹ kẹ́ sọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀, ẹ ti wà complicit, ẹ ti compromise, gbogbo yín láti gbúrò yín mọ́, ẹ̀yin ẹdúkẹ́ ní sùúrù. Ṣé pé gbúrò Akíntọ́lá? Àwọn èèyàn máa sọ Akíntọ́lá takú ó lóun ò lọ mọ́, ẹ̀yin gan kẹ takú kẹlẹ́ ẹ̀ lọ mọ́, kẹni Fúlàní lè fẹ́ bá ṣe, Fúlàní ló máa pa yín tọmọtọmọ. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. ń tẹ chiefs ń tó wọn mọ́ jẹ, wọ́n ní kò kí n ràn mọ́ nú, èyí tó wù yín jẹ yìí ló máa run yín nú, ló máa pa yín, á gbé yín lọ sí ibodè. á kọrin fún yín jọ náà, wọ́n ti gbé wọn lọ sí ibodè, wọ́n ti gbé wọn lọ sí ibodè, àwọn alágbára tó ń yọ wá lẹ́nu àti gbé wọn lọ sí ibodè. A máa gbé yín lọ sí ibodè gbẹ̀yìn ni. Ẹ̀yin ọmọ àlè, ẹrú Fúlàní, ọmọ àlè tó ń fowó òsì jíwèlé bàbá wọn. A máa ṣèwádìí yín, ẹ̀ ń ṣọmọ Yorùbá, ọmọ àlè ní gbogbo yín, ẹ̀ ń gún àkàbà. Ọmọ Yorùbá ẹ fi ń dolọ́lọ́, ẹ fi ń dowó. Ilẹ̀ Yorùbá, àwọn alálẹ̀ Yorùbá, wọ́n máa yí dànù ni, máa yí dànù. Kò sí àwọn ọmọ yín tẹ̀rù pọ́n máa jẹ.